lọ́hùn nígbà tí ó ní bàbá òun lẹni tí wọ́n sọ̀rọ̀ sí òun kò sí nǹkan kan ó wá ti wá di Málíkì Yomidini sí yín lára ta ni bàbá àyà ta ni bàbá òṣì ta ló ni wàzírì iná ta ló ni wàzírì iná banza dan shege ẹ lọ ṣọ́ra yín ẹ jẹ́ kíkí ní yóò go viral pẹ̀lú fídíò wọ̀nyí ni ẹ ń tọ́jà púpọ̀ jù. Ìjẹ̀jẹ̀rẹ̀ kan oríṣẹ́ ìyàbọ̀ tó yà kẹlẹ́ ìgbẹ́ yìí ṣíṣe lọ sí pàdé yẹ̀yẹ́ kẹlẹ́ ìgbẹ́ yìí tó ní òun sojú àwọn mùsùlùmí bẹ́ẹ̀. Àlọ́yà tó ló pàdé àwọn ẹlẹ́sìn ọ̀pá ààyè náà tá a padà sí ọ pé àtìmọ́ alọ́ ẹ̀ríṣẹ́ alẹ́gbẹ́ tó kò bára wọn. Ìjọ ńlá tó ọlọ́ọ̀ bá ti gá ọjà lójú òun lọ́rùn ṣẹ́ dáhùn tó wà lọ́ọ́ lọ sójú tí òun nípa lọ sáájú alágbè náà ní ọtẹ́lẹ̀ ọ̀rọ̀ lọ fẹ́ ọlọ sáájú o ọlọ́run ṣe gómìnà ìlú kan ló bẹ̀rẹ̀ láìpẹ́ wọ́n tọ́jú owó fún ọ pé àtẹ́jọ máa ṣe àlàáfíà alọ́bẹ̀ ọ̀ àbẹ̀ni ọbẹ̀ ṣẹ́ ẹ̀kan kíkí bọ gbogbo nǹkan lójú kiri ẹ̀ máa pèsè jẹ́ alọ́yìn ọ̀dà sojú àwọn mùsùlùmí ìwọ́n ta lẹ́jọ́ jókòó ó dà nínú yín gẹ wọn ọ̀yàn ọ́ kátó wá dé gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ta ló bí ọ̀sẹ̀. ẹ káalẹ́ o ẹ̀yin èèyàn wa ìyá Cassette tún dé o ẹ dákun àwa mùsùlùmí ẹ dákun ẹ̀dẹ̀ bá wa pé àwọn bàbá oníṣọkúsọ tán wà níwò yìí ẹ dákun torí Ọlọ́run ẹ̀dẹ̀ bá wa pè wọ́n ṣàkíyèsí ẹ bá wa pè wọ́n ṣàkíyèsí tó bá yẹ pé sí ìsìláàmù táwọn gbà wọ́n ní ká fi jagun ni àwa ò jagun o àwa ò jagun o social media dé la tó mọ̀ wọ́n o a dá wọn mọ̀ láàfáà kankan nílùú o ẹ dákun ń tákẹ́ ó gba góòlù bá rà lọ́wọ́ yín ni ẹ sọ kó san tọrọ sọ ẹ ń bẹ̀rù àti dákọ onítọ̀ọ̀ṣẹ́ rí i pé ọ̀lẹ́gbà nìyín onísọkúsọ nìyín ẹ wá ń pòwé máa kẹ́ ó gba góòlù yẹ̀yẹ́ náà tù yín aláwòdé yín aláwòdé yín ẹ ń pa òwe mọ́ akéwùgbà góòlù ẹ ń pa òwe mọ́ àwọn bàbá Ẹdẹ tí wọ́n lọ fún ìparí ìjà nínú àwọn rọ́bìtà ẹ wá ní ta ló yàn tá ń pè yín ta ní ń wá yín ṣé ń bá wọn jáde tẹ́lẹ̀ ni ẹ máa bú oníṣẹ̀ṣe kẹ́ ẹ ríran wo ńgbà kejì yín gbé èpè mọ́lẹ̀ tó ní kò sí baba ńlá kó ẹni tí ò ní kí ṣẹ̀ríà ò ní ṣeé ṣe wàláì kò sí yàláyẹ ẹni tó lè gbà lọ́wọ́ yín lẹ̀ Yorùbá ìlú yín nìkan lẹ́ ti ṣe tó ra mọ́ gbogbo tó so mọ́ ẹ̀yin sì ní ẹ máa wà lẹ́yìn onírọ́ ni ẹ máa wà lẹ́yìn onírọ́ ni àtijọ́ táwa ti mọ̀ yín ẹ̀yin kan iná lẹ́ ń bẹ̀bẹ̀ fún Saheed Shittu ó sì ṣe ojú yín ńgbà tí ń fi yákàyákà àwọn bàbá oníbàbá inú yín dùn ẹ̀yin kan iná lẹ́ ń tojú bọlé kiri tẹ́ ń wá ẹ̀bẹ̀ kiri ẹ̀yin kan iná ẹni tẹ́ ẹ fẹ́ bẹ̀ ẹ̀yin kan iná lẹ́ tún ń bú ńbo lẹ pọ̀ sí tiyín ńbo ní ìsìláàmù tiyín ti jáde àwọn Iran gan ò ṣe bẹ́yìn ṣe yìí wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́ ni irú àgbà wo ni tiyín láwùjọ ìsìláàmù ẹ̀dẹ̀ ń dójú tì ìsìláàmù shame of you nínú ẹgbẹ́ ìsìláàmù shame of you ẹ̀yin kan iná lẹ́ta mákẹ́ gba góòlù níwòye ọdún méjì sẹ́yìn
ó dúró ti ẹni alájọsọ wọn tí wọ́n jọ ń sọ̀rọ̀. wọ́n mọra wọn ní náà ṣé mi ìyá Cassette náà bá wá dé Nàìjíríà tí ń bára Akéwùgbà Góòlù ìnídì mọ́ ni. ẹ mọ̀ ni mo gbọ́ mú sí lẹ́nu. ṣé ẹ ti tọ̀ ara ni bẹ́ẹ̀ ṣe ń wo Akéwùgbà Góòlù àtobìnrin ẹ̀ ń tọ̀ ara. mo rò pé ẹ fi ń jakuléètì ara yín. èmi ò kan rú àdúrún mọ́ báyìí. Ọlọ́run ò ní fún yín ní Ọlọ́run ò ní fa Akéwùgbà Góòlù lé yín lọ́wọ́ o. ṣó nìkan ló lọ ni tó wá ìdá Akéwùgbà ranù tó wá ìdá ẹni tí ń lọ tọrọ jẹ nílé gómìnà. gómìnà ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sí sì níwò. Ọlọ́run kò mọ̀ bẹ́ẹ̀ sí sì níwò gómìnà Ìbàdàn. ẹ̀yin tẹ́ ń jọ ń tanra yín nínú ìjọ yín. ilé ẹ̀ràn Akéwùgbà Góòlù àwọn ẹni jù yín lọ fáfà tí wọ́n mọ̀ wọ́n nínú ayé tí wọ́n mọ̀ wọ́n nínú kéwú tí wọ́n mọ̀ wọ́n Saudi tí wọ́n mọ̀ wọ́n ní gbogbo ayé dọ́run. wọ́n fọwọ́ sí wọ́n fẹsẹ̀ sí. so bí wọ́n ṣe ń bú Muhammadu yẹn ó tẹ́ yín lọ́rùn kẹ́ ẹ máa fi gbowó lórí YouTube kẹ́ ẹ máa fi sọ̀sọ́kúsọ kiri àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ẹ́dẹ̀ sí ìkànnà lẹ́yìn Akéwùgbà Góòlù. àbọ̀dìgbà tó bá ṣàìlójútì sí yín lẹ́tọ̀ọ́ mọ́ lọ́rùn. kò sẹ́ni tó kọjá òfin kí ló dé. kírú yín ọmọ pàṣàmọ̀ kẹ́ ẹ mọ́ tó nǹkan ṣe rárá. ẹ rí pé ẹ̀ẹ́kẹ́ yín sí ọyìn púà kẹlẹ́bẹ̀. irú yín ò lè sọ pé alágbájá báyìí o ẹ wá ń pàṣàmọ̀. ṣé tẹ́ fẹ́ fi orúkọ yín ṣe oyè tí yín tẹ́ gbà tẹ́ fẹ́ fi ṣe ẹ̀yin kan iná lẹ́tún horobo má Akéwùgbà Góòlù wípé wọ́n lùlù fún nílé ọba. bẹ́ẹ̀ sì ni ọba ìlú yín ní kò síjọ́ tí ò ní gbélù jáde tí ò ní mọ yọ̀sọ̀ tẹ́jọ́ ń jó papọ̀ wọ́n fi ṣe yín ni ẹ ṣí ìkànnà lẹ́yìn Taofiki. ẹ ṣí ìkànnà lẹ́yìn Taofiki Akéwùgbà Góòlù ẹ má wulọ̀ pé ní Akéwùgbà ranù Akéwùgbà Góòlù. ẹ̀yin sì ẹ kéwú ẹ yọ àdá dání ẹ yọ ọ̀bẹ dání ẹgbẹ́ wèrè rù. ẹ̀yin náà ni wọ́n fi jọ́ pàdé odidi àfáà Akéwùgbà ranù fídíò yẹn náà wà nílẹ̀ o. bàbá yìí ò sì jó ń bẹ o kò jújọ́ kẹta rẹ̀ lọ láàrí tẹ́yìn náà ń jó lẹ́yìn ọba yín o. Ìwọ olú Ìwọ ta lẹni tó bẹ́ẹ̀ Ìwọ tẹ́ńjọ́ bí ìgúnnu láì ṣe tápà tẹ́ ń ya ijó ògúnnu jó. ẹ lọ ṣọ́ra yín gidigidi àwọ̀ yín ayẹyẹ yín. tóró ti ń pọ̀jù fún yín lórí ọ̀rọ̀ Akéwùgbà Góòlù ó ti ń pọ̀jù fún yín. ẹ̀ẹ́dẹ̀ ṣe ti yín náà tó bá lọ tọrọ owó ó porúkọ yín níbẹ̀ ni. ṣẹ́yìn náà máa lọ tọrọ owó kànga mélòó lẹ gbẹ́ sí wò ó. àbínú owó tán fún yín ṣe ó yẹ kẹ́ ẹ gbẹ́ kànga sẹ́dẹ̀ ǹjẹ́ ẹ gbẹ́ síbẹ̀. ó yẹ kẹ́ ẹ gbẹ́ kànga sí kí lorúkọ ìlú ti jẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ìkírun nìyẹn ẹgbẹ́ kànga síbẹ̀. ọdẹ òmùnú ẹgbẹ́ kànga síbẹ̀. ẹ gbowó ẹ̀dá sápò ni ẹ wá gbẹ́ kànga bíi mẹ́ta ẹ wá nígbà náà àti kìrìsìtẹ́nì àti gbogbo ẹ̀ lẹ́jọ́ gbẹ́ kànga sí. ẹ̀yin náà ń tọrọ owó kiri ìlú ìránì ni. ẹ lọ ṣọ́ra yín. tó bá dẹjọ́ kó dẹjọ́ tó bá dìjà kó dìjà ẹ jẹ́ ká kọ́kọ́ jọ fèsì ara wa náà kẹ́ tó lọ fèsì àwọn ẹni ẹlẹ́ni. tí wàláì tẹ́ bá pàṣẹ mọ̀ fún àwọn oníṣẹ̀ṣe èmi bí ẹnìkan
ń lọ sínú pílátífọ́ọ̀mù yẹn ń mọ pẹ̀lú wọn ń pè wọlé ń sì mọ pẹ̀lú wọn bú yín tí ń tún máa ṣíà fídíò yẹn ṣùgbọ́n ká má dákọ̀ Muhammadu tẹ́ ẹ bá lẹ́ẹ̀fẹ́ kíjà ò tán kí la kẹ́ gba góòlù rà lọ́wọ́ yín ná ṣé bí ìsìláàmù ti yín dorí kọnu ṣógbó oúnjẹ lọ́wọ́ yín ni kí ló gbà lọ́wọ́ yín kí la kẹ́ gba góòlù gbà lọ́wọ́ yín tẹ́yìn ò bá dárúkọ rẹ̀ mo bá yín dárúkọ rẹ̀ kì í ṣe akéwùgbà ranù akéwùgbà góòlù ni ẹ̀yin ọ̀lẹ ọ̀lẹ niyín ọ̀lẹ niyín wàzírì wo ọ̀lẹ niyín kí lorúkọ bàbá yìí náà ẹ dákun kí n là á mọ̀ fáwọn náà bọ̀tẹ́ ní ń bú Jésù ẹlẹ́ẹ̀lẹ́kú nítorí rẹ̀ pé kò wí bẹ́ẹ̀ irọ́ lẹ́pa ṣé bí náà rèé ṣé bẹ́ẹ̀ nírọ́ ni wọ́n pa mọ́ ẹ sì lẹ́ẹ̀lẹ́kú nítorí rẹ̀ lè jẹ́rìí rẹ̀ kódà ẹ mọ̀ wá rẹ̀ ẹ ṣe gbá ẹ ń gbè lẹ́yìn irọ́ ṣé báwọn iná náà lọ fi lù fọ́nná tí gbogbo ẹ̀ wá yíká wọn ò dákọ ẹlòmíì Adépọ̀jù àtàdégúà yìí náà ni wọ́n ń dákọ kiri ẹ fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ni irọ́ lẹ pa ayé àjọ dàrú ni ọlọ́pàá kankan ò lè ṣe léyìí àjọ jókòó lájọ lẹ̀kọ̀ mọ́ra wa gidi àfẹ́ kọ́lọ́pàá ó bá wa dá sí àjọ máa lẹ̀kọ̀ mọ́ra wa ni ní mọ́sálásí ó dúró ti Yínká lọ́jọ́ kìíní àná ológbòmù sí akéwùgbà góòlù lẹ́nu fọ́tò dẹ̀ wà ń bẹ̀ àìmọye àfáà tó ti bá wọn sẹlíbírítì ìyá fọ́tò tí wọ́n jọ dúró tira wọn tó fẹ̀gbẹ́ kanra wọn tó ti ẹ̀dì mọ́ra wọn rí yẹn wí àfàkéwùgbà góòlù àbà ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù Ọlọ́run gbogbo ara yín kò sí irun dúdú ń bẹ̀ tí ẹ mọ rántí àtúbọ̀tán ẹ rántí ijọ́ tẹ́ sùn tẹ́ ẹ̀ ní jí dìde mọ́ ilé ayé yìí mélòó ni tẹ́ ẹ ní kò ní tán mọ́ òní ló ní ẹ̀sìn kejì tí ń bára wọn fà ní wọ́n dẹ̀ ń dákẹ́ ṣé ẹ lérò pé àwọn kìrìsìtẹ́nì náà mọ bára wọn jà ní ẹ ti ń bára yín jà ẹ tún wá lọ ta máwọn ẹni ẹlẹ́ni orúkọ àwọn méjì yìí náà ni wọ́n ń dà ṣé kán wá fi wọ́n lẹ̀lẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ni ó dìgbà tó bá dìjẹ ẹ̀sìn tẹ́ ẹ fẹ́ ṣe mo rò pé wọ́n ti fi nǹkan ránṣẹ́ sí yín láti ránù tá bá bí ẹni lárúbáwá ránù kan dáa kó wá sílùú ìkó kó wá sí Nàìjíríà kó ríran wò ríran wò rí tútà máa fi yín pa lọ́jọ́ kìíní àná wọ́n lẹ́ kó Boko Haram wọlé àwa à ń sáré kiri là ń gbójú là ń gba wíńdò là ń gba fèrèsé là nírọ̀ ni àṣé wọ́n ti rí yín tán ẹ foríjì mí ẹ̀yin tí mo dójú kọjọ́ náà wọ́n ti rí yín tán tá ń lágbà àyà tá ń lágbà mùnáfìkì wàzírì irọ́ ni yín wàzírì yín ò ju ìwọ yẹn lọ ẹ kàn máa mú etí kábíyèsí gbọ́rọ̀ ẹ máa mú etí kábíyèsí gbọ́rọ̀ kí kábíyèsí ó bá kó sọ fún yín tí kábíyèsí bá ń pè yín ní bàbá kó tètè kìlọ̀ fún yín bàbá làwa náà ń pè yín àti wá yọ bàbá kúrò lórí yín àmọ́ làámọ̀ fún yín ni ẹ fún mi lórúkọ bàbá yìí ẹ jọ̀ọ́ kí la kẹ́ ó gba góòlù kí ló rà lọ́wọ́ yín náà ṣọ́ra nǹkan lọ́wọ́ yín ni ṣó bá yàwó yín sùn ni abẹ́ ẹ̀gbàyàwó rẹ̀ kí a ló dé ẹ̀ẹ́dẹ̀ sí ìkànnà lọ́rùn rẹ̀ Ìwó lẹ̀ ń gbé Ọ̀yọ́ lòun ń gbé Ìbàdàn ní ń gbé kóníkálukú ó dúró síbi tọ́lọ̀ ń tò sí tó bá lóun ó parí ìjà yóò parí ìjà ìjọ yín lẹ ní amọ̀bẹ ká mú gbogbo ẹ̀ ká fi pa àwọn ẹni tí ń bá tọwọ́ ìsìláàmù bá tẹ̀ kò sí tó jọ ṣé jihadi tẹ fẹ́ gbà wọlé nù wàláì kò sí yàrá ya
ẹnìkan tí ó gbà lọ́wọ́ yín kò sí yàrá ìyá onítọ̀ àti ìgbàjì ájì lẹ́ ń sọ̀rọ̀ sí ọmọ yín ó dẹ̀ respect yín tó ó ní bàbá àwọn ni àgbàlagbà ni wọ́n lọ́jọ́ náà lọ́hùn nígbà tí ó ní bàbá àwọn lẹni tí wọ́n sọ̀rọ̀ sí òun kò sí nǹkan kan ó wá ti wá di Málíkì Yomidini sí yín lára ta ni bàbá àyà ta ni bàbá òṣì ta ló ni wàzírì iná ta ló ni wàzírì iná banza dan shege ẹ lọ ṣọ́ra yín ẹ jẹ́ kíkí ní yóò go viral pẹ̀lú fídíò wọ̀nyí ni ẹ ń tọ́jà púpọ̀ jù ìmáàmù ẹdẹ wà ń bẹ ẹni tí ò ìmáàmù wà ń bẹ a máa ṣe akéwùgbà góòlù nìkan ló lọ ní bàbá onísọkúsọ wàzírí onísọkúsọ wàzírí adíjà alẹ́ àdàlúrú ẹ̀dẹ̀ ń pera ayé ẹlẹ́ẹ̀sínú sáláfí ẹ̀ sì wúwà tó ju ti sáláfí lọ àwọn sáláfí ti yẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti jẹ́ àrí pẹ́yìn gan láláṣejù ẹ tọ́jà tán àwa láàmà àforíkó wọn ò ní bú Muhammad mọ́ ẹ̀yin láàmà gbé jáde tí òṣìṣì bá bálẹ̀ ẹni tó lè pé anybody wọn lẹ́jọ́ á dúró tì wọ́n lẹ́yìn nìgí gbígbà láì tí ń kó fídíò gidi jáde bẹ́ẹ̀ ṣe kó lálí fún wọn ẹ̀yin ẹ máa gbé bọ̀ tẹ́ ẹ bá ní wàzírì social media níyín ìyá TikTok lèmi ìyá TikTok ńlèmi kí ló dé Ọlọ́run bá wa gba oúnjẹ kírísímàsì lọ́wọ́ yín ó ń dùn yín Ọlọ́run bá wa gba fọ́tò lọ́wọ́ yín ó ń dùn yín Ọlọ́run bá wa gba kìtì ẹ̀ ló tún kù Ọlọ́run tún bá wa gba kinní kan nǹkan mẹ́ta lọ́lọ́run gbà kúrò lọ́wọ́ yín tí wọ́n ń dùn yín tá a já yín ní wọ́n ń dùn yín ẹ wá lẹ́ẹ̀wẹ́ nìkan kankan ẹ wo orú àwọn ẹni tán jókòó yẹn ẹ wo bí wọ́n ṣe respect tí wọ́n sì jókòó ṣẹ́yìn yìí wà láyé ẹ̀ fún ọba àwo ẹ̀ fún wọn ní respect wà láì kábíyèsí ìwò wọn ò lè pé áyán kó dá wọn lóhùn mọ́ wọn ò lè pé anybody kó respect wọn láwùjọ mọ́ tí wọn ò bá lè bá yín sọ̀rọ̀ ayẹyẹ yín lójú wọn tó jẹ́ pé kí nǹkan kan ò sì lè ṣẹlẹ̀ àjọ lẹ́ra wa lóko ni bísímìláì lájọ ṣe tá a mọ̀ lẹ́mọ́ra wa láwa parí ẹ̀ pẹ̀lú kúlúfú àláwò kí ló ṣe yín tàbá tí àdátẹ́ bá mọ̀ ké ẹ mọ̀ ké yá háyù yá kọ́ yìí ń tẹ́mi náà bá dẹ̀ mọ̀ máa ké kí ló dé wọ́n fi ṣe yín ni wọ́n fi ṣe yín ni tá ń lo iye wàzírì irọ́ wàzírì ìkà wàzírì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ẹ mọ̀rànjú wọn lórí kinní lórí Facebook akéwùgbà góòlù respect yín tó bàbá wa Taofik ẹ dákun ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ ìpẹ́ lè fi gbára yín lẹ̀ lọ́wọ́ bàbá yìí ẹ ṣe kò sẹ́nìkan tó dì yín lọ́wọ́ mú anybody tó bá dì yín lọ́wọ́ mú ẹ fún wọn ní fídíò ní tí wọn ò bá rí kán yẹ̀ wò kíní ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta bójú ọ̀hún ò bá fọ́ dànìdànì ní ó dà kí ló kàn yín ẹ ṣí ìkànnà lẹ́yìn akéwùgbà góòlù ẹ ṣí ìkànnà lẹ́yìn rẹ̀ wàzírì ìwò ẹ ṣọ́ra yín ẹ ti tàbùkù kanra yín ní ìwò yẹn kí ló dé aráàlú ò gbádùn yín ará àdúgbò náà ò gbádùn yín ará Facebook ò gbádùn yín àwọn ń wá kí nǹkan lọlẹ̀ ẹ wá níta rán wọn ṣẹ́ wọn lọ tọrọ bárà ní onílé lẹ́yìn náà ti ń gba bárà ní wọ́n fi jọ yín ni bárà tẹ́ fi gbowó kànga 100 iná fún yín kànga mélòó lẹ́gbẹ́ ọdẹ òmu lásán kànga yín ò débẹ̀ ìkírun lẹ́gbẹ̀ẹ́ yín kànga yín ò débẹ̀ ẹdẹ lẹ́gbẹ̀ẹ́ yín kànga yín ò débẹ̀
ẹ fi ń kọ́ skul fúnra yín ni wọ́n sì ti rí yín tán gbogbo bẹ̀ la máa fi íńtánẹ́ẹ̀tì yìí ká àti Saudi kí ló dé ẹ fi wá lọ́rùn lẹ̀ ẹ wàá máa rán àwọn ọmọ àwọn náà dèdèrìn wọ́n á ní ẹ máa bú wọn wà lẹ́yìn yín ẹlẹ́ẹ̀lẹ́ kú sí tí wọ́n bá ilé sọ̀rọ̀ nípa kínní wà láìtàláì ó lè jẹ́ àsìkò yín tó nù tẹni tó bá kọ́kọ́ tó láàrin gbogbo wa yìí ni ẹ má fi kú dẹ́rù bàyàn ẹ̀kọ́ ṣì dànù ẹ̀kọ́ ṣì dànù. kí ló dé à ń pè yín ní bàbá tá ní bàbá àranù bẹ́ẹ̀ ṣe pé akéwùgbà góòlù ẹni tá ń là fún àranù ẹ̀yin náà wọ̀ sírì ìranù.